gbogbo ẹ̀yin tẹ́ jókòó yìí náà ọ̀dọ́ bá yẹ pé ẹ fẹ́ kí n dákọ̀ alhamdulilayi Abdullateef wà nù sẹ́ẹ̀tì àwọn tí mo kọ́kọ́ lọ́dún tí mo kọ́ dé Nàìjíríà pé àkọ́kọ́ my first set of students Barrister Abdullateef Láre Abdullateef wọ́n ń pè ní As-Sudaisi so and I am always proud of them that set I continue to be proud of them. Àwọn my first set of students Ọlọ́run ní kí n ṣe kò ń gẹ́ wọn so Aisha Zubairu ló gba the best PhD in Islamic law ní University of Ilorin lọ́dún tó lọ so bá tẹ̀mí mo supervise project jẹ́ so àwọn àkọ́kọ́ tèmi kọ́kọ́ Nàìjíríà and I can say if not the best they are one of the best of my students kọ́lọ́run ṣàjẹkùn dáadáa wọn náà. So but beyond that, mo láwọn students yìí ṣe pé lójú ọ̀nà àkàdá láti kọ́ wọn pọ̀ jà wọn ní àkàdá gan lọ kódà yẹn mọ ẹlòmíì so ẹlòmíì ọkàn gbé kíní WhatsApp ní ọ̀sẹ́ndì sí mi pé Gabon lòun ti ń sẹ́ndì ẹ̀ Congo lòun ti kódà lánàá yìí ìmọ̀ ilé wá sí kékeré kan tá a máa ṣe láàárọ̀ lẹ́nìkan bá sẹ́ndì kíní sí mi láti Congo ní ìjẹta lánàá pé iná gungun wífà fáwọn kò sẹ́ndì ti jẹta èmi ò mọ̀ pé Yunus wọn ẹnìkan ní láti Congo rẹ̀ o gbọ́ ti jẹta nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lánàá ń rí fáà sí ohun tí n ta láti sọ ni pé àwọn yóò gan pọ̀ tí yóò lè dárúkọ so àdúrà mi ni pé Olúwọba bí ó ti fàwọn àfáà tí wà ṣàánú wa kó fà wá náà ṣàánú àwọn ọmọ kéwu wa.